Olódùmarè o. Olódùmarè o. Ó ti fáwọn ni pé àbàwọ́n rí òpèrè adúlá fún aláàyè mọ́ wọn ní mọ̀yẹ ní sáláàyè wọ́n ní mọ̀jọ̀ ní sáláàyè mọ̀yẹ ọ̀sáláàyè ó mọ̀jọ̀ ọ̀sáláàyè ó aláàyè ní í ṣe rárẹ̀. Láyé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá pò rẹ̀ àti tòdìbò ló ṣàlọ́wọ́ pé kò sí bàbá mi tó lè bọ̀ kó ṣe ní tèmi àṣàkùn o. Ẹgbẹ́ mi jẹ́ ọba ni mí mo bá lórí ohun gbogbo kí ni tó ń gbé tó jẹ́ agbádùn. Ìgbà Ajé o sinimá titun tàbí Bọ́lá Bákàrè gbé jáde Ìgbà Ajé Yínká Quadri gbogbo ọdínẹ́sì ẹ̀ ó lágbára. Mo kú ọ. Àwọn èsì pa mí o. Sinimá titun olókìkí ni tàbí àkọlé ẹ̀ ní Ìgbà Ajé. Ìgbà Ajé tó kóná lálá wá jàjà. Tẹ̀bí tará làbò ṣáájé. Ẹni bá pẹ́ mọ́jọba yìí gbogbo wọn ni wọn ò kú bájá ti ń kú tòun tó gbóró. Èèwọ̀ òrìṣà. Ìdájọ́ ti ti wọnú ìgbà ìdẹ́kú. Gómi ìjàká náà ti ń bẹ̀ wò. Òórùn ràn àwọn ẹgbẹ́rún ọlọ́rẹ̀ wọ̀. Mẹ́ta lọ́dọ̀ àwọn ìyá mi ọmọ olódòdẹ. Ìkọ́ fọ́, ìkọ́ ya, ìkọ́ tó kù tí wọ́n fi tọ́jú ọmọ ọlọ́mọ. Èmi tó ọmọ Jíbọ́lá, ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ti gbìn. Ikú wá mi délé kò bá mi. Ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n sì. Ikú ọ̀gbọ́dọ̀ jẹ́. Bẹ́ẹ̀ ikú ọ̀gbọ́dọ̀ jẹ́ ní pẹ́pẹ́yẹ. Ẹni tá a rò pé ò lè pàgọ́, ó ti kọ́lé aláàrùn. Ewúrẹ́ tá a wí fún tí ò gbà yóò padà dẹ̀rùn fani. Àlọ́ tiẹ̀ ti lọ, àmọ́ àbọ̀ tèmi ó ń bọ̀. Ọjọ́ méje péré ńlá fún Adéwuyì. Adéwuyì. Tàbí gbàyé fún un. Tàbí gbàyé lé ẹ lọ́wọ́. Ohun àfẹ̀mọ̀lú ni wọ́n ní kì í bàjẹ́ o. Ohun abáfagbára mú wọ́n ń ní alára kókóókó. Mo dọ́gbọ́dọ́gbọ́n ọgbọ́n pé. Mo ní jò gbáyé. Wọ́n kẹ́kọ̀ọ́ wọlé. Ọ̀rọ̀ ajé bọ̀ náà. Bí o bá farabalẹ̀ dẹ́sà òkété, èyí lè lọ béjò ń bẹ̀. Sẹ́rìn Yínká Quadri, Táíwò Sálògògò, Fítì Àbálògùn, Ọláìyá Igwe, Péjú Ògúnmọ́lá, láti ìpàdé di méjì, Bọ́lá Bákàrè, Bùkàrè Yúmi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ìgbà Ajé. Àkànṣe sinimá tí gbogbo àgbáyé ti ń retí ẹ̀. Ìyá ọba ti kú. Jàǹbá fọ́.